ẹ káàsán ẹ káàsán bàbá Lébèṣù. ẹ káàsán. Mo ti kọ́ gbọ́kadà kọjá bí mo ti wá padà ń pẹ́ àbójú mi ń tàn mí jẹ nígbà tí mo rí kíní bánà ẹ̀. èmi náà ni. ẹ̀yin náà ni. èmi náà ni. Ṣé ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tí ẹ bá wọn gbogbo àgbáyé sọ tágbàlá Gabriel gbé yín jáde ẹ? Mo ti bẹ̀rẹ̀ àgbà tí owó ti wà nílẹ̀ tí wọ́n ti kó lé lọ kò sí nǹkan tí mo lè ṣe náà ju kí n bẹ̀rẹ̀ lọ yóò gbọ́dọ̀ fákòókò ṣòfò. Ó yà mí lẹ́nu àmọ́ kíní kan ló yà mí lẹ́nu bàbá ẹ má bínú a máa ń gbọ́ pé tẹ bá fẹ́ lọ ya fíìmù ẹ máa ń lọ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì àmọ́ kí àwọn nǹkan báyìí kò ń ṣe ohun tí nǹkan lè fi sílẹ̀ sá ẹ báwo lè ṣe ń ṣe. kódà bí wọ́n bá ní mú lóṣù kan ṣe mọ̀ pé béèyàn bá ti lóbìnrin lẹ́ẹ̀dẹ̀ tó sì ṣe pé ìyàwó èèyàn lèèyàn fẹ́ bẹ́ẹ̀ ń bá lọ bí ń bá lóṣù kan ìyàwó mi ó mójú tó bí iṣẹ́ bí nìkan ṣọ́ọ̀bù wa ní tó ń bẹ lọ́ọ̀kan ṣọ́ọ̀bù méjì mọ́ jápọ̀. àmọ́ ẹ má bẹ́ẹ̀ sá àwọn èèyàn máa le o kíní kan lọ social media lẹ́yìn ìgbà tí Àgbàlá Gabriel gbé yín jáde yẹn tó yẹ bí nǹkan yẹn lọ fáyà gan tẹnìkan lọ yà yín mọ́ bí ìgò ọtí kan báyìí tán ní owó tẹ̀ gba ẹ lọ fi mọ́ ẹlẹ́kìn. ṣé tó lórí ibú kan ní owó tí wọ́n gbà fún mi ẹnìkan mo fi mu àwọn ń ṣe rere ńlẹ̀ táwọn ní kọ̀mọ́mọ́ wọ́n ń ṣe rere ó lè gbé ìgò sí ọ̀kan ọ̀dọ̀ mi ọwọ́ àyà ó lè pòṣẹ̀ ó ní ẹ̀wọ̀ owó tí wọ́n fún Alébíoṣù ẹnìkan ní lọ fi mọ́ àwọn ọ̀ràn rẹ̀ ní ọmọ ẹnìkan kì í. ẹ má bínú ẹ jẹ́ ń túwò kínní náà àwọn èèyàn wá yà wèrè gan bàbá Ọlọ́run máa fún yín ṣe o ẹ máa ta ẹni tàtà short ojú òní tì yín ilé yìí gan yóò tún máa wá àwọn èèyàn lórí láti ṣàánú ẹ̀dá tó tèmi ò bá kọjá ládùúgbò yìí nísìnyí mi ò ní mọ̀ pé nǹkan tó tó báyẹn ti. kíákíá lẹ́yìn ọba wá mi ní ìsìn tí mo bá lọ location ibi tí mo ti bá mi. ibi tẹ́ máa wà ní. bí ọ́fíìsì lọ jẹ́ ó sì jẹ́ ṣọ́ọ̀bù tá a ti ń tajà. ẹ má bínú kí street gan kí ló kọ ẹ̀ gan torí mi ọ̀tọ̀ ní ibi tẹ́mi lọ́mẹ̀ kí n tó rí bánà yìí. ìfẹ́ sowápọ̀ ni ìfẹ́ sowápọ̀. ìfẹ́ sowápọ̀ ṣé randa náà ni randa náà tó randa mo gbàdé bí o. randa náà la dé pé Abẹ́òkúta ní randa. tí ẹ má jà ti dé randa yẹn kí wọ́n sọ pé èèyàn lọ ọ̀dọ̀ Alébíoṣù. àyẹ̀wò ẹ̀rí kìíní wa. èèyàn fẹ́ ra tọ́kì èèyàn fẹ́ ra gbogbo nǹkan. lẹ́yìn ó bá ra tọ́kì ó ra chicken ó ra ẹja gbogbo rẹ̀ náà lánàá ó rà bẹ́ẹ̀ yóò bá ra pọ̀nmọ́ wà bẹ́ẹ̀ yóò bá ra ráìsì wà ó bá ṣe pé òró nù ó sì sàwọn tí wọ́n. fẹ́ẹ́ náà lẹ́tún ni. Ọlọ́run máa fún yín ṣe o ẹni tàtà ṣọ́ọ̀tì o ẹni mọ̀ọ́ṣì o ẹni oṣù onímọ̀ọ́yìn èyí tẹ̀ ṣe ìyàlùbárí kí ó máa wọ̀ agbá Ọlọ́run tẹ̀ ṣe owó lẹ́fi ṣe Ọlọ́run jẹ́ kẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ owó ojú oní tí. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun àbí ẹ ra tọ́kì ẹ ra chicken. bóyá mo lè padà wá mi pé mo mọ̀ pé ẹyẹ ti wà ń bí ọpẹ́lọpẹ́ bánà yín ló yẹ ká mọ̀ pé ẹ wà ń bí báyìí. bọ́ bá ṣiṣẹ́ jà ẹ fẹ́ ra àtòkò a ní sọ́bọ̀ndé yóò mú síláàkì sọ́bọ̀ndé wà. ojú òní t'Àgbàlá Gabriel àmì ojú òní tí wọn Àgbàlá Gabriel ni o kí n bá tún wá mọ yín dé sáìtì tí wọ́n ní kí n tún kọ́ nínú owó náà ẹ tún bẹ́rí fún àwọn àgbẹ̀. ẹ tún ṣe nǹkan mi yàtọ̀ sílẹ̀. àmọ́ tí balẹ̀ tí wọ́n mú mi lọ́ngbà náà tí wọ́n bá mi débẹ̀ bó ti bá dé lẹ́vù wọ́n ti gba lẹ́vù ẹ̀. Ọlọ́run wà fún iṣẹ́. ó kù kákan ó mọ̀ pé lẹ́gbẹ̀ẹ́ ó tún ṣe bá ṣe tó láti fowó rajà kẹ máa wá kẹ wá bá mi. àwọn Alébíoṣù fún ṣe ń fò ló lọ fàáfàá.